Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsù Láti. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsù Láti. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsù Láti TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsù Láti kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ọ̀n mo fi sọ pé kọ́kọ́ discover ara ẹ̀ náà. Ìtò ṣe pàtàkì ni pé kó o kọ́kọ́ mọra rẹ náà. Èmi mọ́ra mi. Bàbá wa mọra wọn. Nígbà tí Sheikh Adamu papòdà. Táwọn èèyàn bẹ̀rẹ̀ èmi ló kàn ṣebí tí Ádámù kọ kalẹ̀ ní pé n tó ń wí ní pé Markz ìsìláàmù ló ń gbé fún àwọn á ní ìsìláàmù ṣáwọn ọmọ tó bí kèfèrí ni wọn. àṣìṣe kèfèrí ni wọn tí ó fi wá já sí pé ogún Islam kálukú wa àwọn èèyàn wa bá mi pé ṣe tiẹ̀ kódà tó bá fẹ́ ilẹ̀ àáfún tó bá fẹ́ kìnnìkan àáfún ẹ tó bá fẹ́ kọ́ àáfún ẹ lówó tó fi kọ́ pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sólú ẹ̀. níbi discovery ara mi yẹn ni mo ti mọ̀ pé mi ò ń ṣe ẹni tó ń pilẹ̀ nǹkan. bẹ́ẹ̀ni èmi náà fẹ́ lọ dálé kí complete èyí tí wọ́n ṣe kalẹ̀. èyí tọ́lọ́ ń dá mi fún yẹn. èyí nìyẹn. wọ́n ní ọ̀dọ̀ ìwo làwọn ọmọ tí ó jẹ. mo ní ṣe bàbá mi ó tọmọ ló rán. ṣé tọmọ ló rán. ṣé tọmọ ni bàbá ṣe Ádámù àrùngbà kan wà láyé. ọmọ mi ò mọ̀ ń ṣe bá ń lò òde ń gbọ́dọ̀ mú dání ṣe bá ń lọ wáàsí òun ló gbọ́dọ̀ já nẹ́ẹ̀sì fún mi ṣe bá ń bàbá mi ò sí bẹ́ẹ̀. nígbà tó wá pẹ́ sí ọjọ́ wa ń lọ tí bàbá náà wá ń dàgbà tá a rẹ̀ di. àwọn ìyá wa nínú ilé wọ́n lọ bá tọmọlọmọ ló ń tọ́jú látijọ́ yìí ìgbà wo ló tọ́jú àwọn ọmọ ẹ̀. ọ wá sọ fún ẹ pé ìyẹn
tí ń bá lọ ẹ̀ máa rí. Allahu akbar, Allahu yarhamu. Mo á bẹ̀rẹ̀ nígbà tán pín tẹ̀fsírì fún wa tí mo ṣe tẹ̀fsírì Suratu Rahman òun ni mo tiẹ̀ ṣe lọ́dún náà. Tẹlifíṣàn wa gbé ìgbà tí tẹlifíṣàn gbé nínú ilé ọ̀dọ̀ mi lójú wíńdò mi wọ́n wá pín síbẹ̀ àwọn èèyàn pín síbẹ̀ ládùúgbò àti ní kiri wọ́n wò ó. ìyá wa kan inú àwọn ìyá yìí òun wá ń bọ̀ láti Markz ń bí wọ́n wá ara àwọn èèyàn tán pé tí wọ́n ń wo kíní ọ̀dà ṣé bàbá yín lẹ̀ ń wò wọ́n wá ní àràrà ẹni táwọn ń wò ẹni táwọn ń wò rí ó ní ọ̀hún náà wá débẹ̀ wọ́n wá ní bàbá yìí sì wí bẹ́ẹ̀. لا يتعجب جبلته قد قسمت في الطبيعة الرتب. الله أكبر. So on here mo discover rẹ̀. gbìyànjú kó o discover rẹ̀ pẹ̀lú èwo ló jẹ́ ẹlòmíì máa dá nǹkan lẹ̀ dídá tí ó dá lẹ̀ ẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ni ó bá wá complete ẹ̀ ẹlòmíì ó sì dá lẹ̀ dídá tí ó dá lẹ̀ ọmọ tí ó bá jogún ẹ̀ wọ́n pa gbogbo ẹ̀hún ni kò ní jẹ́ kó yọrí ìtò ṣe pàtàkì ni pé ìwọ ṣá dára rẹ̀ mọ̀ ta ni ẹ́ kò lè mọ ibi tó rí pé ẹ sí. gbogbo akọ́lá dalẹ̀ kéwulẹ̀. gbogbo akọ́lá máa dá ilé kéwú sílẹ̀. tí gbogbo wa bá dalẹ̀ ta ní òkè. tí gbogbo wa bá dalẹ̀ ta ní òkè. wọ́n ń pariwo ọjà ń tà lóṣòdì wọ́n náà lọ bẹ̀ ó béèrè lọ́wọ́ rí o tó lọ òkúta ló bá bọ̀. wọ́n ń pariwo muhasisu ìwọ náà ọlọ́dà kan lẹ̀. bóyá ẹran ni ó jẹ pé yìí. wọ́n pariwo wọ́n dálẹ̀ wọ́n náà lọ dálẹ̀. ẹran má jẹ lé. so táwọn tó ń kéwú àwọn tó fẹ́ dálé kéwú lẹ̀ wọ́n wà. bọ̀ ṣé gbogbo ẹ̀ ló lè dàbí Markz. ajá dámọ̀ ó dá tiẹ̀ lẹ̀ àìmí náà gbọ́dọ̀ dálẹ̀ ni. àwọn kan á ń sọ fún mi nígbà yẹn pé ní ìsìn o iṣẹ́ ti dé ọrùn ẹ̀ mo ní iṣẹ́ kíni ó máa ṣe bí bàbá ṣe ń ṣe náà ni bí bàbá ó ṣe ń ṣe báwo wọ́n ní tí bá ṣe tẹ̀fsírì lọ́sàn máa wá ṣe wáàsí lálẹ́ mo ní rárá mo ní rárá àwa tá a lè ṣe wáàsí ti pọ̀ kẹ́lómi máa ṣe yẹn. hálátù tẹ̀kùwìn òun ni bàbá wà báwo náà ti ń ṣe báwo dá ṣe fẹ́ ṣe hálà yẹn ti kọjá. kálukú ti mọ bọ́ ṣe ń ṣe
sórí nǹkan tí ò ní jẹ́ kí eléyìí dàrú kó bàjẹ́ tẹ̀fsírì ni máa ṣe lọ́sàn gangan báyìí. ọ̀tàn láti di bíi mu. kọ̀dùkú símẹ́ǹtì. láyàtọ̀ àdàmúrò jìbì látàwọ̀ kọ̀dùkú símẹ́ǹtì fi tọ̀bí àti rọ́tàbọ̀. wọ́n máa wòyàn kan pé lárọ́yá ti ṣe kinní kan bẹ́ẹ̀ lèmi náà ṣe fẹ́ ṣe ọ̀nà ẹ̀ lè má gbàbẹ̀. ó máa wòyàn kan pé báyìí ní lágbájá ṣiṣẹ́ tiẹ̀ èmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀nà tiẹ̀ lè má gbàbẹ̀ gbìyànjú kó o mọ rẹ.